network ni ò dá. Ẹran tí mo láṣẹ náà ara ṣe kọ́sífà pẹ̀lú. Ta ló ní ó gba kọ́fọ̀ èké náà tù. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò mí. A kú àlàjá ọdún, àtúnkù pamọ́ ọdún. Àwọn tó nígbàgbọ́ wọ́n ti ṣe kérésìmesì yẹn ti lọ. A tún retí ká sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ká bọ́ sínú ọdún tuntun, ọdún 2023. Ta ló sọ pé ẹ sọ̀rọ̀? Mo ń sọ̀rọ̀ náà. Ṣé ẹ gbọ́ ni? Mo ń sọ̀rọ̀ o. Mo ń sọ̀rọ̀ o. Ẹ jẹ́ kí n mọ̀ ṣé ẹ ń gbọ́ mi dáadáa. Ẹ jẹ́ ká mọ̀ ṣé voice note àbí ṣé voice yẹn jáde dáadáa àbí kò jáde. Ẹ jẹ́ ká mọ̀. Ẹ jẹ́ ká mọ̀. Ẹ jẹ́ ká rí gbọ́. Ẹ rí. Iṣẹ́ tí a gbọ́dọ̀ ṣe ní on the first òun náà níṣẹ́ eléyìí. Iṣẹ́ on the first ni. Ṣùgbọ́n ká tiẹ̀ tó lọ síbẹ̀ yẹn, ẹ jẹ́ ká kí gbogbo wa, ẹ jẹ́ ká kíra wa kú ọdún jàre. Gbogbo ẹ̀yin tẹ́ send rice, mo rí jollof rice, mo rí fried rice, mo rí fried chicken, mo rí chicken goroto, mo rí chicken republic gan. Mo rí turkey republic, mo rí gbogbo ẹ̀ láti ọwọ́ ẹ̀yin olólùfẹ́ wa pátápátá fún ti kérésìmesì. Àdúpẹ́, ẹ ṣeun gan. Gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ gba orí péjì yìí nawọ́ sí àwọn èèyàn nígbà tẹ́ rí pé ìmọ̀ Yorùbá ṣe. Ẹ̀yin kan náà tún wà tẹ́ tún wáyé pé òkè èmi náà fẹ́ bless àwọn opó, ẹ bá ń ṣe fún opó iye báyìí, àṣe fún wọn. Ẹnìkan náà wá ó ní tèmi o, ẹ ṣáà bá mi dùn àwọn èèyàn nínú níwọ̀nba owó tí mo fi ránṣẹ́. Àṣé adúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ṣé rí bẹ́ẹ̀ tí rántí dùn àwọn èèyàn kan nínú? Ìbànújẹ́ ò ní wọ iṣẹ́ yín, kò ní wọ ayé yín, kò ní wọ ilé yín láṣẹ Olódùmarè ọba. Ẹkún òṣè kò ní wọlé yín. Bẹ́ẹ̀ ṣe ń ronú wípé bẹ́mi ṣe ń jẹ àwọn kan ń bẹ tí wọn ò yó. Láṣẹ Olódùmarè ọba, ebi ò ní pa yín o, kò ní pa ìran yín. Gbogbo ọmọ tẹ́ ẹbí pátá wọn á yàre láṣẹ Olódùmarè ọba. Inú tiyín náà máa dùn, ayọ̀ yín á máa kún. Gbogbo ẹ̀yin tẹ́ bless àwọn opó, ẹ̀yin náà ò ní dopó ọ̀sán gan o. Ọkọ yín ò ní kú, ẹ̀yin náà ò ní kú, àwọn ọmọ yín náà ò ní dòkú mọ́ yín lọ́wọ́. Iṣẹ́ yín ò ní dòkú mọ́ yín lọ́wọ́. Gbogbo àdáwọ́lé yín kò ní dòkú láṣẹ Olódùmarè ọba. Gbogbo ìtẹ́ bá ti ń dáwọ́lé báyìí a máa yọrí síre ni lágbára Olódùmarè. Ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ní òkè báàgì ráìsì lẹ́yìn fẹ́ rà, tẹ́ mówó tẹ́ kó lẹ̀ pé ó yá báàgì ráìsì ní kẹ́ bẹ́mi ṣe fáwọn èèyàn. Kò sí ẹ̀dá tó lè ka iye ráìsì àbí ta ló lóun ráyè tó máa jókòó ti ráìsì àpò kan tá wá máa kà á. Oore yín ò ní ṣe é kà, ìgbéga yín ò ní ṣe é kà, ìdùnnú yín kò ní ṣe é kà, ire ayé àwọn ọmọ tiyín náà kò ní ṣe é kà láṣẹ Olódùmarè ọba. Ṣé rí bẹ́ẹ̀ ṣe dùn àwọn in fact inú àwọn èèyàn dùn because a ti rí ẹni tó tiẹ̀ jẹ́ pé gàárì lásán ló kéré jù kò ní tó lè jẹ wípé kò ń tiẹ̀ bù sómi, ṣùgbọ́n torí pé ẹ wá tẹ́ dùn wọ́n nínú. Àdúpẹ́ lọ́wọ́ yín o. Ká kí mọ̀ Yorùbá náà because àwa ni mọ̀ Yorùbá, ẹ̀yin ni mọ̀ Yorùbá. Gbogbo àwọn tí ọwọ́jà ìrìn yín tó débẹ̀ in fact gbogbo wọn ni wọ́n dúpẹ́. Ìmọ̀ Yorùbá náà náwó jáde fúnra wa káàkiri la ṣe. Kì í ṣe ìlú kan o. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè nítorí pé ó fún wa ṣe. Ó mú kí gbogbo wa rí òpin ọdún ní ayọ̀ àti àlàáfíà. Ìwọ tó bá ti send star lórí péjì rí, ìwọ náà wà lára àwọn tó ṣoore fún àwọn kan. Ìwọ tó bá ti fi owó ránṣẹ́, ó dá ìmọ̀ Yorùbá èmi kàn ní token yìí láti fi sílẹ̀ ẹgbà 1000.
ìwọ náà wà lára àwọn tó ṣeré fún àwọn èèyàn. So tá a bá ti ń ṣàdúrà yìí ìwọ náà máa ṣàdúrà tọkàn tọkàn. Ìwọ tó bá wá jẹ́ viewer náà nímọ̀ Yorùbá ìwọ náà ti ń bẹ lára àwọn tó ṣoore fún àwọn èèyàn kan. Bẹ́ẹ̀ ni tá a bá ti ń ṣàdúrà ìwọ náà máa fi tọkàn tọkàn ṣàmì àdúrà. Ìbànújẹ́ ò ní wọlé fún wa o. Ẹ ṣeun gan, adúpẹ́ o, ẹ ṣé, God bless you. Ẹ wá jẹ́ kí n lọ báyìí wípé ihun tí mo mú wá lónìí nǹkan méjì péré náà la fi ṣe. Ẹ jẹ́ kí gbogbo wa ṣe pátá tó jẹ́ pé láti ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tí a bá ti wọnú ọdún tuntun kẹrẹ̀ báyìí òun náà ni a lè wẹ̀. Ẹ̀ẹ̀kan péré lẹ́nìkan ó wẹ̀ o. Tó o bá ti wẹ̀ lọ́dún yìí ó tún dọ̀dún tó ń bọ̀. Tó o bá ti wẹ̀ lọ́dún yìí ó tún dọ̀dún tó ń bọ̀. Ìwọ tó o bá lórí ọ̀fẹ́ láti wo fídíò yìí mo kí ẹ kú oríire. Mo tún kí ẹ kú oríire wípé o tún wo eléyìí. Ewé yìí ta ló dá mọ̀? Ta ló dá mọ̀? Tá mọ̀ o kó wá sọ. Tá mọ̀ o kó wá sọ ní wéré kó wá sọ ní wàrà ṣẹṣà kó wá sọ. Ìwọ tó bá tún wá mele náà tún jẹ́ kí n mọ̀ ẹ́. Eléyìí ìkan rèé ìkan tún rèé. Ewé oríṣi méjì ni. Ìwọ tó bá mọ̀ ẹ bá mi sọ orúkọ ẹ̀. Ó yá tá mọ̀ o kó wá sọ. Tá mọ̀ o kó wá sọ ní wéré kó wá sọ ní wàrà ṣẹṣà kó wá sọ. Tá mọ̀ o kó wá sọ. Tá mọ̀ o. Àwọn generation tiwa ló lè mọ tá mọ̀. Ó dáa mo ti rẹ́nìkan ti sọ̀kan bẹ̀. Mo ti rẹ́nìkan ti sọ̀kan nínú méjèèjì wọ́n ti dárúkọ ọ̀kan. Èwo ni kejì? Tá mọ̀ o kó wá sọ. Tá mọ̀ o kó wá sọ. Ẹyọ kan ni gbogbo yín mọ̀ ń bẹ̀. Ó yá tá mọ̀ o kó wá sọ. Tá mọ̀ o kó wá sọ ní wéré kó wá sọ ní wàrà ṣẹṣà kó wá sọ. Wọ́n tún bá ń fòyìnbó sọ. Ó yá tá mọ̀ o kó wá sọ. Ta ló mọ̀ kó wá sọ? Ẹ bá ń pàtẹ́wọ́ fún Yẹmí Adéròmú. Orúkọ àròyìn o. Ẹ̀rọ mú kò wá ní ṣohun lásán ohun rẹ̀ lẹ́rìí mú láṣẹ Olódùmarè. Gbogbo ẹ̀yin náà tẹ́ sọ àbámọ̀dá ewé méjèèjì náà nìyẹn mi ò fẹ́ gbà wá lákòókò ni. If you call it miracle leaf, this is the miracle leaf. Ìwọ tó bá sọ ọ̀dúndún rèé. Ewé méjì ni. Ẹ rí pé ó jọra wọn gan. Àbámọ̀dá ọ̀dúndún. Àbámọ̀dá ọ̀dúndún. Ewé méjì yẹn ni iṣẹ́ tí mo sọ pé ká gbìyànjú ká lò ní on the first tàbí on the second tàbí on the third. Tó bá ti kọjá ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn má wulẹ̀ lò wọ́n. Ìpàdé tún dọdún tó ń bọ̀. Tó bá ti kọjá ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta má lò mọ́. Mo fẹ́ kí lágbára Olódùmarè ọba kí ọdún 2023 ká máa fi ohun rere ohun ọ̀tun àwọn nǹkan ńláńlá ká máa fi jagbà lórí ìmọ̀ Yorùbá kélé gbé tiẹ̀ wá kó ní mo ṣẹ̀ra mọ́tò ni. Last week I received testimony kan. It was indeed a great testimony. Very great, very mighty. Ṣùgbọ́n nìkan sọ pé kábò ń gbé sí loudspeaker but àwa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nítorí pé ó ṣeun nítorí tí Ọlọ́run ṣeun. Bọ́dẹ̀ ṣe ń ṣe kàbí náà nìyẹn nínú gbogbo ayé àwọn èèyàn wa bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ò kú ní wí àwọn kan ò kú ní sọ àwọn kan á wọ inner room wá wọn á wá sọ gbogbo yín náà la appreciate ẹ ṣáà máa ṣe kẹ̀dẹ̀ máa rí iṣẹ́ olórí tiwa nìyẹn ṣùgbọ́n wọ́n ní kú iṣẹ́ òun ló mú orí iṣẹ́ yá. Ẹ jẹ́ ká máa mọ̀. Ewé àbámọ̀dá ewé ọ̀dúndún òun náà ló fi ṣiṣẹ́ tí a fẹ́ sọ yìí. Ewé àbámọ̀dá ewé ọ̀dúndún. Bó ló ṣe ṣe bó bá ti mú ewé àbámọ̀dá ẹyọ mẹ́ta péré ló mú. Wàá mú ewé ọ̀dúndún ẹyọ mẹ́ta péré. Tó bá ti gún mọ́ ọṣẹ tó wẹ̀ lẹ́ẹ̀kan péré. Ẹ rí pé gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan péré òun náà ni. Ewé àbámọ̀dá mẹ́ta ewé ọ̀dúndún mẹ́ta. Mú méjèèjì gún papọ̀ ó dẹ̀ dùn gún. Tó bá ti gún tán pò mọ́ ọṣẹ tó lè wẹ̀ tán lẹ́ẹ̀kan péré. Ẹ̀ẹ̀kan péré ni. Tó bá ti wá mú ẹ̀ẹ̀kan péré òun ló wẹ̀. Jẹ́ kó jẹ bóyá nígbà tí lẹ́yìn tá a bá ti ṣe prayer crossover tán ṣe ti mọ̀ pé a máa ṣe prayer crossover lórí ìmọ̀ Yorùbá.
tó bá ti ṣe prayer crossover tán báyìí bọ́ sí bedroom wẹ̀ torí ẹ̀ la ṣe tètè bẹ̀rẹ̀ ń sìn kó o lè tètè máa ṣáájọ́ tó bá ṣe mí nìwọ ní ìsìn irú ọṣẹ ìmà tètè lọ gún màá fi síbì kan my house my wealth jàre arẹwà mi Cecilia Olúbùnmi ẹ ṣeun tó wàá ti rọra ṣe léyìí fìpamọ́ tá a bá tún ti fi míì síta tún fìpamọ́ títí di on the 1st kó wá wọnú ọdún tuntun shining glowing with the glory full glory of Almighty God ó ní kó wá gbé wọnú ọdún tuntun tó o bá ti gún ewé àbámọdá ẹyọ mẹ́ta ewé ọ̀dúndún ẹyọ mẹ́ta méjèèjì ló gún pọ̀ bó o bá ti gún pọ̀ wàá wẹ̀ ní àárọ̀ on the 1st mo sọ bá a bá ti parí crossover prayer wa lórí ìmọ̀ Yorùbá crossover prayer wa báyìí rọra bọ́ sílé wẹ̀ ọṣẹ ọ̀dúndún àti àbámọdá ó mọ̀ wípé àbámọdá kan kì í dá tiẹ̀ kó má ṣe o gbogbo àbá ohun rere tẹ̀mí lágbájá ọmọ lágbájá bá ti dá nínú ọdún yìí ṣe mọ̀ pé 2023 ló níṣẹ́ yìí a kàn ń fi ilẹ̀ kẹ́ má sọ pé ìbádẹ́ ti jẹ́ ká tètè mọ torí ẹ̀ láṣẹ tètè ń tò jáde báyìí kẹ́ tètè máa múra ẹ̀ sílẹ̀ kẹ́ tètè máa rà á kó jẹ́ pé lọ́ndì 1st báyìí pàkà kẹ́ tètè máa ṣá sí i 2023 á sàn wá o láṣẹ Olódùmarè ọba igo bẹ́ta ó máa dáa jù báyìí lọ láṣẹ Olódùmarè ọba so ẹ tètè lọ ṣẹlẹ̀ báyìí ewé àbámọdá mẹ́ta ewé ọ̀dúndún mẹ́ta tó o bá ti mú àbámọdá mẹ́ta gún pẹ̀lú ọ̀dúndún mẹ́ta pò mọ́ ọṣẹ tó lè wẹ̀ tán lẹ́ẹ̀kan bó bá fẹ́ ṣe 400 èèyàn bó ṣe ṣe nìyẹn o ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù ẹ má wọ̀rí ẹ má wọ̀rí nísinsìnyí ẹ má wọ̀rí gbogbo everybody níṣẹ́ tá a máa ṣe gbogbo ṣe everybody ló máa favour iṣẹ́ tẹ̀yin náà máa ṣe lọ́dún tuntun ó ń bọ̀ láṣẹ Olódùmarè ọba so tẹ́ bá ti ní nílé ẹ fìyẹn ṣe ní ẹ kóde ní òde ní iṣẹ́ àkọ́kọ́ nìyẹn táwẹ̀ lọ́ndì 1st tẹ́ bá wo bóyá lórí TikTok wa lórí ìyáàmọ̀ Yorùbá nǹkan tá a máa bẹ̀rẹ̀ sí ní fi síta rèé bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀ nú ẹ̀ báyìí can you buy from us? Màá sọ pé ẹni tó bá fẹ́ ọ̀dà á jẹ́ pé á jẹ́ pé kíákíá á jẹ́ pé kíákíá ẹni tó bá sì lè ọ̀dà lónìí àbí tó bá lè ọ̀dà ẹ̀ lónìí ọ̀la so á lè kàn yín lára á lè jẹ́ kó máa ṣe wẹ̀ fún yín ní on the 1st. Wọ́n dé o àwọn oníṣègùn ìbílẹ̀ àbí olórí oníṣègùn àgbáyé Akínbùwá Olúṣẹ́gun wọ́n ní ọ̀dúndún and àbámọdá are the same now. ẹ má bá yé àwọn èèyàn jẹ́ for God's sake. ọ̀dúndún ó yàtọ̀ sí àbámọdá well that is why there is ìmọ̀ Yorùbá. nǹkan tí ìmọ̀ Yorùbá fi wà nìyẹn ewé ọ̀dúndún ó yàtọ̀ sí àbámọdá tẹ́ ẹ bá wò ó dáadáa ìyàtọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n àkọ́ṣẹ́ ṣègùn ẹ ṣáà sọ pé ẹ fẹ́ ra ewé àbámọdá ẹ sọ pé ẹ fẹ́ ra ewé ọ̀dúndún bẹ́ẹ̀ bá ti mú tẹ́ wá ń wẹ̀ ẹ pé àbámọdá kan kì í dá tiẹ̀ kó má ṣe o gbogbo àbá are tèmi Ọlábísọ́lá bá dá nínú 2023 kó máa wá sí ìmúṣẹ ni o bí mo dábàá owó kí n rówó bí mo dábàá ọlá kí n lọ́lá bí mo dábàá ilé kí n rílé bí mo dábàá ilẹ̀ kí n rílẹ̀ bí mo dábàá ohun rere gbogbo tí mo bá ti dábàá kó máa wá sí ìmúṣẹ ni. wá pé ọ̀dúndún o asọ̀lúdẹ̀rọ̀ sáyé mi Ọlábísí Lọláwà sọ́dẹ̀rọ̀ ọ̀dúndún o asọ̀lúdẹ̀rọ̀ sọ ayé mi Ọlábísí Lọláwà sọ́dẹ̀rọ̀ sọ ayé gbogbo olólùfẹ́ ìmọ̀ Yorùbá sọ́dẹ̀rọ̀ bó ṣe mọ̀ sọ nìyẹn tí wàá dẹ̀ fi wẹ̀ tán ẹ dúró dè kejì èmi ìtún ń bọ̀ èmi ìtún ń bọ̀ láṣẹ Olódùmarè ọba mi ìfẹ́ gbà wá lákòókò ṣé ní gbogbo ẹ̀yin tẹ́ gíìfù aṣọ wípé ẹ má gíìfù testimony ẹ kàn tó bá jẹ́ pé o ti wà blessed láti orí péjì ìwọ ṣàkànṣe hi tàbí kó o ṣe yẹ́yẹ́ àbí kó o ṣe
sáà ṣe gbogbo àrà tó bá wùn ẹ́ ká mọ̀ wípé ìwọ náà ó wà lára àwọn tó ti benefit láti orí péjì yìí n tí post yẹn ṣe jáde nìyẹn a dẹ̀ dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ respond but èmi rò pé ó yẹ ká rí bíi 50,000 response out of 200,000 more than 200,000 followers mo rò pé ó yẹ ká rí jù bẹ́ẹ̀ lọ but a dúpẹ́ àwọn tí ń ṣe báyìí o wọ́n ti ṣe báyìí o wọ́n ti ṣe yẹ́yẹ́ ai akànfẹ́ rí náà ni ká lè mọ ibi tí ọwọ́jà ìmọ̀ Yorùbá tiẹ̀ dé bóyá àti ẹ̀ ń purọ́ tan ayé jẹ ni bóyá nǹkan tá àti ẹ̀ ń ṣe bóyá ó nítumọ̀ a sọ wípé ẹ máa pò mọ́ṣẹ́ Emmanuel King's Praise orúkọ pọ̀ Emmanuel King's Praise olórúkọ púpọ̀ a sọ fún yín wípé ẹ máa lọ tẹ bá ti mú méjèèjì àtàbámọdá àtọ̀dúndún ẹ lọ papọ̀ ẹ wá pò mọ́ṣẹ́ tí ẹ máa fi wẹ̀ ní ẹ̀ẹ̀kan péré ìwẹ̀ ẹ̀ẹ̀kan péré Kọ́láwọlé Sànúsí we do that every day we post our products all round the world kì í ṣe tìgbéraga all round the world mo lè fi gbogbo ẹnu sọ even nílùú ìtàn sọ pé nǹkan ò kí wọ̀ ìmọ̀ Yorùbá wọ ọbẹ̀ láyọ̀ àti àlàáfíà Canada àwọ̀bẹ̀ Germany Dubai Malaysia UK USA kí tún ni ó pọ̀ yẹ́yẹ́ wọ́n tún gbèlú kan wá kí lorúkọ ìlú yìí omi ò gbọ́ rí ṣùgbọ́n àwọ̀ ọbẹ̀ ìmọ̀ Yorùbá wọ ọbẹ̀ láyọ̀ àti àlàáfíà so iṣẹ́ wa dẹ̀ délé kò há sọ́nà nítorí àti kọrin agbépo délé o epo wa ò dànù lọ́nà o ìmọ̀ Yorùbá agbépo délé o epo wa ò dànù lọ́nà o. táwọn bínú wa máa ń dùn tó bá mọ̀ pọ̀ náà ti tara wa ṣe nǹkan. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí inú wa ń dùn gan gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe hi tẹ́ ń ṣe hello tẹ́ ń jẹ́ ká mọ̀ wípé ìmọ̀ Yorùbá ti fi ọwọ́ kan ayé yín one way or the other we are so happy inú wa dùn ta ló sẹ́ndì star yẹn Honourable Asekeme Olúwatóbi God bless you thank you so much ẹ jẹ́ kí ètò àṣẹ lónìí náà ẹ tún jẹ́ kó lọ ẹ jẹ́ kó spread ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ orí àní 2023 sẹ́ mo fẹ́ ká máa tákà mọ́tò wo ló rain mọ́tò wo ni latest àmì tó máa jẹ́ latest nígbà yẹn bọ́ ẹ jẹ́ ká lò èyí tó jẹ́ latest sìn ká máa tákà kó ní kálukú máa tákà pé òkè èmi ṣẹ̀ṣẹ̀ relé ni ẹwẹ̀ mi náà tún ti relé ilẹ̀ ibi báyìí ni mo ẹ̀ṣẹ̀ rà mo ti kọ́lé mi tán mo ti ṣe báyìí bó ṣe wù wá nìyẹn tí Olódùmarè dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ láṣẹ Ọlọ́run ó máa rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká tẹra mọ́ ẹ má jẹ́ ká relent ẹ má jẹ́ ká dúró nítorí pé lẹ́yìn onísùúrù lọ́lọ́run wà ṣùgbọ́n ó tún pẹ̀lú ẹni tí ò dúró ó pẹ̀lú ẹni tí ò wúra ẹ̀ràn nítorí sọ wọ́n ní Lexus okay àṣẹ́gun Ọlájídé Rótìmí àṣẹ́gun ẹ máa gbé wá dúpẹ́ lórí ìmọ̀ Yorùbá ẹnìkan sọ pé I'm interested okay wọ́n tún send 100 star o ẹ wo iná ò ní tán owó yín the same person iná ò ní tán owó yín o láṣẹ Olódùmarè ẹ ní wá owó tí ẹ ní wá ọ láti bẹ́ẹ̀ ṣe nawọ́ sí ìmọ̀ Yorùbá Ọlọ́run á nawọ́ sí yín wọ́n ní formatic Adéjọkẹ́ Awẹ́ Johnson àṣẹ́gun o láṣẹ Elédùmarè Fikat Unique Wears wọ́n ní Canada visa àṣẹ́gun wọ́n ní ẹ lọ gbà bí eré bí àwàdà là ń wọnú ògo wa bí eré bí àwàdà bẹ́ẹ̀ ni orí péjì náà ni àìná Olúwayọ̀mí Precious àwọn ní Benz àṣẹ́gun 2000 stars lẹ́yìn tí tó lọ ṣe exam so bí eré bí àwàdà ni Venza àṣẹ́gun
New House Àìná Olúwayọ̀mí Precious àṣẹ́gun Egunbiyi Monsurat àwọn ní visa àṣẹ́gun Báyéwọn Adédoyin wọ́n ní US visa Canada visa àṣẹ́gun ìkànlẹ́fọ̀ọ́ mú Wálé Ọba American visa àṣẹ́gun ẹ̀yin sọ pé how do I send stars ẹ ti máa rí ibi tí ẹ ti lè send star ẹnìkan sọ pé your details 307-119-3011 First Bank èyí owó àwífọ́lọ́runṣọ́ Azan London okay àwọn sọ pé àwọn London craving okay àṣẹ́gun New House and motor ẹ sọrú mọ́tò torí àwọn ẹtì ẹ̀rọ mi sí náà mọ́tò ni o àṣẹ́gun o Roselyn Olúwọlé àṣẹ́gun Fọláṣadé àṣẹ́gun Giwa Michael àṣẹ́gun Abiola Lawal àṣẹ́gun Babatunde Matthew àṣẹ́gun Kúpolúyìkọ́lá àṣẹ́gun ẹ̀tún sin kọ́kọ́rọ́ mọ́ Fákẹ́yẹ Tóyìn àṣẹ́gun Miracle Money àṣẹ́gun gbogbo ohun tí oníkálukú bá sọ Sia Charles àwọn sọ wípé ìtúsílẹ̀ lọ́wọ́ ayé ó dáa náà níbi tí èèyàn dè yín mọ́ níbi tí gbogbo agbára òkùnkùn dè yín mọ́ nítorí pé ẹ sọ pé ìranù wo là ń ṣe yìí nítorí pé ẹ sọ pé kí ni rádaràda tó ń ṣe lórí ibí yìí àṣẹ Ọlọ́run tú yín sílẹ̀ nítorí pé àṣẹ yẹn ó ju gbogbo àṣẹ lọ agbára Olódùmarè ó ju gbogbo agbára lọ tó bá ṣe wípé bẹ́ẹ̀ lórí lóòótọ́ tó bá ṣe wípé Olódùmarè ní ọba tó ga jù tó bá ṣe wípé Olódùmarè náà sì ni ẹni tó tóbi jùlọ a tú yín sílẹ̀ sẹ́ẹ̀ láì ní dialogue láì ní meeting a tú yín sílẹ̀ àṣẹ tó Olódùmarè fi ń jẹ́ Olódùmarè yẹn kó fi tú yín sílẹ̀ láti òní lọ kẹ́ wá wọnú ìṣeré lọ kẹ́ padà wá dúpẹ́ láṣẹ Olódùmarè kẹ́ padà wá dúpẹ́ àṣẹ ti gùn o ẹ lọ kọ́lẹ̀ ẹ ní àwọn kan wọ́n kàn sọ̀rọ̀ kan wọ́n dẹ̀ ṣàwàdà sínú ayé yín kẹ́ wá wo báwàdà ṣe máa ń dòótọ́ bẹ́ẹ̀ ni Ọlábísí Azan wọ́n ní owó ńlá tó olóko mi wọ́n béèrè owó ńlá ìwọ lọ́njọ́ bá ń ṣe fún wọn Olódùmarè bá ń lànà owó ńlá fún wọn bá ń lànà ajé ńlá fún wọn bá ń lànà ire rẹpẹtẹ fún wọn o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kí ni Fikat Unique Wears wọ́n ní breakthrough ọ̀nà yín là sí rere o ọ̀nà yín là sówó ọ̀nà yín là sí ayọ̀ ọ̀nà yín là sí ìgbéga ọ̀nà yín là sí ìdùnnú kódà náà níbi tí wọ́n fi ayé yín sí wọn ní bá ń bẹ̀ mọ́ níbi tẹ́yìn gan rí pé ẹ dé tẹ́ ẹ ti wò pé ṣé òtẹ ò ti lé ayé mi báyìí ṣé kò ti ní limitation báyìí a ṣí yín kúrò ń bẹ̀ a wá catapult yín lọ síbi tẹ́ ẹ fọkàn sí a gbé yín lọ síbi tẹ́yìn gan ò lérò pé lè dé láṣẹ Olódùmarè ọba ni o àfi tó bá ṣe pé èmi ni mo àbí tó bá ṣe pé àwa la múra wa tá a gbéra wa kábí ni ò ní rí bẹ́ẹ̀ gbogbo oore tẹ́nìkọ̀ọ̀kan ń béèrè k'Olódùmarè kó máa fi sínú ayé wa gbogbo ìdùnnú tí ẹnìkọ̀ọ̀kan tọrọ Kọ́lá Wàlíyù wọ́n ní ìtúsílẹ̀ kúrò nínú àìsàn tún ṣàìsàn mọ́ láṣẹ Olódùmarè ọba tún ṣàìsàn mọ́ ó dáa náà a gba àṣẹ lọ́wọ́ oṣù ayé a gba àṣẹ lọ́wọ́ àjẹ́ ayé a gba àṣẹ lọ́wọ́ gbogbo àwọn ẹni ibi tí wọ́n lè fi yín sínú ìdè àìsàn àwa wá lo àṣẹ tó ga ju àṣẹ lọ àṣẹ Olódùmarè a fi tú yín sílẹ̀ pátápátá pé látòní lọ tún ṣàìsàn mọ́ pé láti òní lọ omi ara yín kó gba ìwòsàn ẹ̀jẹ̀ ara yín kó gba ìwòsàn egungun ara yín kó gba ìwòsàn iṣan ara yín kó gba ìwòsàn ire òní kó máa jẹ́ tiyín o ire òní kó máa jẹ́ tiyín o ire òní kó máa jẹ́ tiyín o Fúnmiláyọ̀ Adéyọríjù àwọn ni mọ̀mí jí o máa wá bẹ̀ lẹ́kọ̀ọ̀kan jàre my house my wealth
ìrì á wá gbogbo wa rí láṣẹ Olódùmarè ọba. Dàda Olúṣọlá wọn ní àgbéga àgbéga ńláńlá kó máa jẹ́ tàwọn. Ó ti rí bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ ṣe wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí. Bẹ́ẹ̀ ṣe wí gẹ́lẹ́. Adébáyọ̀ Ìfẹ́ Olúwa wọ́n ní I'm tired of living alone. tó egungun ha yín egungun ha yín egungun ha yín gangan tí ò ní ní yín lára, tẹ́jọ́ máa jẹ́ ọ̀rẹ́ ara yín, tẹ́jọ́ máa bára yín kalẹ̀ nínú ìdùnnú nínú ayọ̀, kẹ́ ẹ pàdé ẹ̀ kó pàdé yín, kẹ́ ẹ jọ ṣe pẹ̀kínpẹ̀kí bẹ́ẹ̀ ṣe ń wọnú ọdún tuntun yìí. Ẹ kíyèsí, ẹ̀yin àti ẹni yẹn máa pàdé láìpẹ́. Ṣùgbọ́n ó lè má wàá jọ yín lójú kẹwò pé ṣérú eléyìí ṣá òun ni o. Ẹ̀kọ́ ọlẹ̀ kẹ́ ẹ sọ wípé ìyá àmọ́ Yorùbá ó parọ́ fún yín. Gbogbo nǹkan tó ní kálukú ń béèrè pátá Olódùmarè á fi ta yín lọ́rẹ o. Gbogbo nǹkan tẹ́ ẹ béèrè ọ̀run á fi dá yín lọ́lá. Gbogbo nǹkan tí ẹ ń wá ẹ máa wá sọ pé ọdún yìí ti lọ. Ta ló sọ bẹ́ẹ̀? Oòrùn tó kù lókè yìí ó tó aṣọ ọgbẹ. Ìṣẹ́jú mélòó lèèyàn fi ń bọ́ sínú ìṣerere? Ìgbésẹ̀ kan náà ni. Mo ní ìgbésẹ̀ tẹ́ máa gbé tẹ́ ẹ fi máa bọ́ sínú ọlá, Olódùmarè á jẹ́ kẹ́ ẹ gbé. Wọ́n á máa sọ wá ní ohun tí ó ṣẹlẹ̀ táyé mi yóò fi dára, ohun tí ó ṣẹlẹ̀ tèmi yóò fi yìn ọ́, ohun tí ó ṣẹlẹ̀ táyé mi yóò fi dára, Ọlọ́run mi ò tó ní. Yín tẹ́ ẹ béèrè Ọlọ́run á ṣe fún yín o. Ìyanu tẹ́ ẹ tọrọ yẹn Ọlọ́run á ṣe fún yín. Ayọ̀ tẹ́ ẹ béèrè Ọlọ́run á ṣe fún yín. Gbogbo oore tó Olódùmarè bá wá ṣe kò ní dìbànújẹ́ o. Èyí tí ó dìbànújẹ́ fún yín Ọlọ́run ò ní ṣe. Èyí tí ó dẹkún fún yín Ọlọ́run ò ní ṣe. Èyí tí ó jẹ́ kẹ́ ẹ kúkú òjijì Olódùmarè ò ní ṣe fún yín o. Gbogbo oore tó bá ṣe fún yín á wá mọ́ yín lọ́wọ́ kalẹ̀ láṣẹ Olódùmarè ọba. Ṣe rí bẹ́ẹ̀ ṣe fi gbàgbọ́ béèrè yẹn. Bẹ́ẹ̀ ṣe fi gbàgbọ́ béèrè tẹ́ ẹ̀ ka ọ̀rọ̀ wa ṣeré wípé tá a bá ti jókòó síbì kí ni wọ́n ń ṣe, inú yín á dùn, ayọ̀ yín á kún. Gbogbo oore tẹ́ ẹ béèrè Emmanuel King ọlá mà tó yín lọ́wọ́, ire á wọlé yín o, ajé á wọlé yín o. Ọlábísí Hasan ẹ wò bẹ́ẹ̀ ṣe gbàdúrà fún wa Ọlọ́run á gbàdúrà fẹ́yìn náà. Gbogbo ohun tẹ́yìn náà ń béèrè Olódùmarè á ṣe fún yín. Gbogbo ohun tọ́kàn yín fẹ́ tẹ́ ń bánú sọ tẹ́ ẹ lè bá ẹ̀dá alààyè sọ Ọlọ́run á gbàdúrà yín. Gbogbo ibi tí omijé ojú tẹ́ ẹ ti ń dá sunkún ní kọ̀rọ̀ yàrá tó ṣe pé tó bá ti kẹ̀yìn nìkan ẹ̀ mí kanlẹ̀ ẹ̀ fẹsẹ̀ jọlẹ̀ pa rí ẹni sọ fún torí pé ẹ̀rọ pé ó yẹ kẹ́yìn náà ṣàdúrà fún wa. Gbogbo nǹkan yẹn ó máa kúrò ńbẹ̀ látòní lọ. Ire á rọ́pò fún yín, ayọ̀ á rọ́pò fún yín, ìgbéga á rọ́pò fún yín. Mo wá kó gbogbo wa papọ̀ wípé ìbànújẹ́ tí ò wọlé tì wá láti ìbẹ̀rẹ̀ ọdún kò ní wọlé tì wá lásìkò yìí. Bọ́dún yìí ti ń lọ sópin ẹ̀mí wa ò ní bá wọn lọ sópin. Àwa máa rí ọdún tuntun láyọ̀ àtàláfíà. A wá wọnú ọdún tuntun tògótògó, a wọnú ọdún tuntun tọlátọlá láṣẹ Olódùmarè ọba ni. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ dènà àdúrà tá gbà lónìí, ẹ pé kó fi ẹ̀mí ẹ̀ tẹ́lẹ̀, ẹni kó wá mú gbogbo ọmọ ẹ̀ kó fi ṣe èdìdí ẹ̀ láṣẹ Olódùmarè ọba. Bó ṣe máa rí nìyẹn. Ohunkóhun ò lè yí padà o. Ohunkóhun ò lè yí padà o. Ṣe rí tá a bá rán mi sí yẹn èmi ò dédé sọ o. Ẹni tá a bá sọ pé sọ nǹkan báyìí fún òun náà làwa máa ń sọ fún. Àìkọjá àyè wa kì í kọjá àyè torí Ọlọ́run ò sí lẹ́yìn oníkọjá àyè o. Ọlọ́run ò sí lẹ́yìn oníkọjá àyè. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká tún fìpàdé sọ́la nígbà tí a tún máa mú ọdún àwa tí a bá lè ṣètùtù. Ètùtù ọdún kan wà tó jẹ́ pé tó o bá ṣe níbẹ̀rẹ̀ ọdún ò ní bá wọn táwọ́ ná. God bless you. Ẹ ṣeun gan, brother Tosin.
mo really appreciate ẹ ṣeun gan gbogbo wa pátá la máa ní testimony ẹ̀yin ẹjẹ́ á máa wò ó 2023 yìí ọdún ayọ̀ wa ni bẹ́ẹ̀ ni kòtò àṣedànù àti dì láṣẹ Olódùmarè ọba gbogbo ohun tá a béèrè lọ́lọ́run ti ṣe wọ́n ní gbogbo ohun tí a wí lọ́ba ti gbọ́ elétí báròyé làláwùrà wá bá wa sáyẹ̀nsì kó má máa jẹ́ ó pẹ́ sáyẹ̀nsì kó má máa jẹ́ ó pẹ́ o sáyẹ̀nsì kó má máa jẹ́ ó pẹ́ a ní gbogbo ohun tí a wí lọ́ba ti gbọ́ elétí gbáròyé làláwùrà wá bá wa sáyẹ̀nsì kó má máa jẹ́ ó pẹ́. Olódùmarè ti sáyìn sí ìgbé àti ẹ̀bẹ̀ wa ẹ ṣeun ẹ jẹ́ kí a máa fèyí ṣe lọ ká tún fi pàdé sọ́la nígbà tá a tún mú àkọ̀tun wa bye for now.